tó bá wá kọ̀ tí ò dẹ̀yìn lẹ́yìn ọmọ mi Ọlọ́run jẹ́ kẹ́ fi ojú yín méjèèjì kẹ́ fi sùn wọ́n. Ìṣẹ̀dá mi kọ̀ lórúkọ Jésù mi ò ní fojú sùn. ṣé ìjọ kiri Ọlọ́run madam ló pàṣẹ wọ́n sọ fún mi pé kí n má jẹ́ kẹ́ ẹ jáde títí táwọn máa fi dé láti ibi táwọn lọ. That I've come of age and there are certain decisions you cannot take for me and this is one of them. Bí méjì! Kí ló tó ń pariwo nílé mi? I thought you were a bit educated. Tí ẹ bá fún mi ní ọjọ́ kan yẹn pẹ̀lú ẹ, I know I'll be free forever. Àsọtẹ̀ títí wàá lọ yàn kán bí tọwọ́ rẹ̀ ò kágbọ̀n ẹ̀ ọ̀dà. I said I am just surprised that my mother, my own mother, of all people could act like a child. Eba lẹ. A ní ẹ mọ̀ pé wá. Tí bá ti fẹ́ sọ̀rọ̀ àwọn ọ̀tọ̀ báyìí, mo ní ẹ mọ̀ pé wá. Àwa náà kọjá ẹ̀kọ́. Má bínú. Àbúrò ẹ̀kọ́ yìí. Bẹ́ẹ̀ ni màmá. Kí tiẹ̀ lórúkọ ẹ̀ náà? Màmá ṣe ìrántí mi ni. Bílíkì. Bílíkìsù ọmọlanke ẹ fi kalẹ̀ sí i. Ẹ̀yin èwe. Gẹ́gẹ́ bí mo ti ń bọ̀rọ̀ mi bọ̀. Ọmọ kékeré ló lọ́gbọ́n, àwọn àgbà ló nímọ̀, arúgbó kùjẹ́kùjẹ́ bíi tèmi báyìí, àwọn wọn lóye. Wọ́n ní bàbá dẹ́kun gbìyànjú, bó pẹ́ bóyá akitiyan á dópin lọ́jọ́ kan. Kí ni mo ládópin? Akitiyan á dópin. Ṣé wá rí gbogbo ọ̀rọ̀ tí n ti bá yín sọ látòórọ̀, mo fẹ́ mọ̀ bóyá ẹ̀kọ́ kan tàbí méjì kọ́ nínú ẹ̀. Màá wá béèrè kan lọ́wọ́ èèyàn méjì nínú yín. Ta ni ó dáhùn béèrè mi? Ìwọ bọ́ ọ bá dàgbà kí ló ń wọ̀ kó jẹ́? Ẹ bá ń pàtẹ́wọ́ fún un. Ara ò sì ní gbẹ́nu rẹ̀ rà. Ìwọ bọ́ ọ bá dàgbà kí ló ń tọ́ fẹ́ jẹ́? Olè ni mo fẹ́ mọ̀ jà. Olè. wọ́n bá sọ bí wọ́n ló pé bí wọ́n bá ti lọ wá àti Akíntọ́ndé lẹ́ẹ̀ máa bọ̀. ọ̀wádìí ò pé wọlé wá etí tí wọ́n gbọ́rọ̀ náà lé náà ìkànnì wọ́n gbọ́. bẹ́ẹ̀ ni bàbá àgbà ṣe é ó ṣẹlẹ̀ nǹkan tó yìí gan ó máa ń pé nǹkan tó àbí fi ṣe ọlọ́pàá sí rẹ̀ ṣé lọ́dọ̀ tó torí ẹ̀ fi ṣe ọlọ́pàá ọ̀rọ̀ yìí tóbi káfọ̀ bẹ́ẹ̀ bù Akíntọ́ndé ni kókó lọ́dọ̀ tèmi kọjá mọ bí ṣe ń lọ. kí ló lérò kí lọ bá wọn. ṣọ́ọ̀ṣà. kí ló ń sọ náà. you understand ẹjọ́ ẹja. Shut up my friend. ṣé ọ̀rọ̀ tó ń sọ ẹ̀ ṣó make sense because
Boy, mo need àwọn squad ẹ̀ tẹ́ pààyàn mẹ́rin. Irọ́ o, ó kó mi mọ́ Rúgà ni Rúgà ló kó mi mọ́. Hey, shut up my friend. Kí lorúkọ ẹ? Akíntúndé lorúkọ tèmi o, Akíntúndé ẹjọ́ iṣọ́ fún wọn Akíntúndé lorúkọ mi. Ṣé wọ́n kọ́ ni idán? Ẹjọ́ èmi kọ́ ni idán, ẹ ṣàlàyé fún pé kó mi mọ́ Rúgà ni ẹjọ́. Ṣé sà? Sà, ẹni wọ́n kó mọ́ Rúgà ni, wáyé tó wá jẹ́ wí. Order from above. Yes, sir. Idán pẹ̀lẹ́pẹ̀lẹ́ tọwọ́ ẹ o. Pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó ọwọ́ ẹ. Gbogbo wàhálà tẹ́ ń fà kákàkiri ẹ̀ kọ́ọ̀tù mi kọ́ọ̀tù tó wá fi di pé ó ń la ẹ̀mí lọ kò ń ṣe nǹkan tó dáa. Kò ń ṣe nǹkan tó dáa. Ìwọ imagine tí o bá ṣe pé bàbá ẹ mọ ẹ tó ti di pé àwọn mú wọn ọmọ kan tá a fi di place wọ pé kan dán kọ lọ pa ṣé òní ti kú dànù wọn á ti pa ẹ. So you need to be very, very careful. Mo ti bá dádì sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀. Bó bá ṣe ń jáde kó mi báyìí, palẹ̀mọ́ ẹ̀rọ ẹ̀ kó gbogbo àdúgbò yìí pátápátá. Ìgbé àfẹ́mọ́ kò move. Okay? Èyí tí mo ti wà báyìí, tó bá ní kí n máa lọ́kùn tó ní sínsìn, I'm ready to go. O ti ẹni lọ sí Kútọ̀nù, mo ti sọ fún dádì kọjọ́ kó lọ sí ìkan náà àwọn European countries ẹ̀. Ẹ ṣé mo dúpẹ́ sá, mo ti ń kọ́ ní ọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ yín. Ògbóòrò wọn ti ń lọ pa ẹ̀ ni. But nǹkan tó máa ń fèèyàn mímọ̀ ṣe ni wọ́n máa ń fèèyàn mímọ̀ sọ̀rọ̀ ni nítorí pé mi mọ bàbá ẹ̀ dẹ̀ jẹ́ ń tó láwọ̀ òun la ṣe mọ́ wọn bàbá arúgbó kan tá a fi replace ẹ̀ tó ti pa yẹn dànù if not wọ́n lọ wá pàdánù bẹ́ẹ̀ so get nǹkan tí mo sọ ń sìn so please be very very careful okay? Yes sir. ẹni tí ó bá ti mọ̀yàn ìyá máa jẹ́kù ni àwọn ọmọyàn tí wọ́n ní lọ́mọ ẹ̀ṣẹ̀ sọdá sàn ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ bàbá ẹ̀ náà wàá jẹ́ kọ́ rí ẹ o. Okay, sir. O gbọ́dọ̀ fi ìlú ìsílẹ̀ very important very very okay. No problem sir. Wish you all the best. Thanks a lot sir. Yeah. Sọ́sà. Razak. Báwo ni? Ló ṣẹlẹ̀ wọ́n ló fẹ́ rí mi. Bẹ́ẹ̀ ni not really. Mo kàn rí pé níjẹta mi rí àná náà mi rí. Wọ́n wá wò pé kí n kàn fi kí ẹ kí n rí sí. O kàn fẹ́ kí mi. Razak. Thank you very much. I appreciate it. Alright, sir. Thank you. God bless you. Ẹ tẹ pamọ́ṣẹ́ yín o. Yeah. Bí àwọn ọlọ́pàá ṣe parí lọ́mọ nínú ọ̀tọ̀ lẹ́ni tí wọ́n mú tọ́jú ẹ̀bí kú wọ́n sì fi ọmọ tèmi rọ́pò àtúndé nǹkan ṣoṣo àyíká tí wọ́n rọ́pò bó lákìtàn dé nìwọ̀n náà. Bẹ́ẹ̀ ni bàbá ṣe wá rí pé gbogbo wa pátápátá ló lè olè tó lé olè àṣé gbogbo wa pátápátá ló lè ṣé bí pọ́ọ̀sì lásán lè méjì tí wọ́n lé mi tí wọ́n fẹ́ pa mi in fact mi ò tí ì tú pọ́ọ̀sì ọ̀hún gan kí n mọ nǹkan tó wà ń bẹ̀ mo dẹ̀ ti sọ pọ́ọ̀sì ọ̀hún nù ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wọn ò dẹ̀yìn. ó jùjú pọ́ọ̀sì bẹ́ẹ̀ mo sọ fún ọ ó gbin ilé ó jí ọkọ̀ èmi lèmi ó sì jẹ́ bàbá àṣàlẹ̀ fún ọ wọn rú ọ lágbára ìdí ọlọ́sà ọ jalè ayé ọgbọ́n ọ̀rọ̀ sí bẹ́rù ọlọ́run bá ṣe é gbé ìdí ògbé. Bàbá mo ṣetán láti jalè mo ṣetán láti dìgárá ọlọ́ṣà. Ó yá máa wí, mo jí gini.
Bojigini. Borigini. 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 Borigini wọ́jà. Borigini wọ́jà. Àìsàgìrì lọ́gbẹ́. Àìsàgìrì lọ́gbẹ́. Àìdárò kìrìgbà lókun. Àìdárò kìrìgbà lókun. Ẹnìkan gbọ́ fújà sálágẹmọ. Ẹnìkan gbọ́ fújà sálágẹmọ. Bàbá ní amálàkẹ̀dọ̀ lórí ewé. Bàbá ní amálàkẹ̀dọ̀ lórí ewé. Àmàdéwé àmàbéwé lọ. Àmàdéwé àmàbéwé lọ. Bàbá fẹ́ márọ̀ gìrìgbà lálẹ́ odò. Bàbá fẹ́ márọ̀ gìrìgbà lálẹ́ odò. Àmàdéjà máa bómi lọ. Àmàdéjà máa bómi lọ. Bàbá fẹ́ mọ̀ ọba láàrin ìlú. Bàbá fẹ́ mọ̀ ọba láàrin ìlú. Ìyàsọ́ borí ṣe é kújẹ. Ìyàsọ́ borí ṣe é kújẹ. Ìṣàbílọ̀ gbọ́dọ̀ pàbí. Ìṣàbílọ̀ gbọ́dọ̀ pàbí. Ìṣàbílọ̀ gbọ́dọ̀ pàbí. Ìṣàbílọ̀ gbọ́dọ̀ pàbí. Kí ṣe tèmi kékeré ọkùn má bàa pa mí. Bọ́dà òròkòjóbi. Bọ́dà òròkòjóbi. Bọ́dà máa fòbìjẹ́ gbó. Bọ́dà máa fòbìjẹ́ gbó. Bọ́dà òròkòjóbi. Bọ́dà òròkòjóbi. Bọ́dà máa fòbìjẹ́ gbó. Bọ́dà máa fòbìjẹ́ gbó. Bọ́dà òròkòjóbi. Bọ́dà òròkòjóbi. Bọ́dà máa fòbìjẹ́ gbó. Ọ̀rì ìbọn bá bọ̀ alẹ́. Lórí bó ti bí bó ṣe máa di àti onílé rọ̀nà lọ. Àní kò sí bí bó ṣe máa di àtẹ̀rín onílé rọ̀nà lọ. Ẹ máa forí ọ̀karàn mú. Ìlera iṣẹ́ ìgbọ̀nsẹ̀ kì í ṣe fọmọdé. Iṣẹ́ ìgbọ̀nsẹ̀ kì í ṣe fọmọdé. Káwọ̀ òkú yìí ó gbẹ wá o ọ̀kárì ṣé ẹ̀yin ẹ̀rù ọ̀bà ń gbà tó rí. Bàbá ìbẹ̀rù kẹ̀ ọmọ akínnímì ni ò kì í ṣojo. Ọ̀kárì ó ti dọbẹ̀ ọ̀yá má kà jẹ ọ̀jẹ̀ méjì tó dọ́ṣọ̀ ń bẹ̀. Olè jábọ̀ kò pé mọ́ nìyẹn. Àyíbá ní jẹ́ ní ìlú náà bá náà máa ń kà. Má gé méjì o lódìdí ní. Bàbá ó gbóná ni. Àkàkà òkú a máa gbóná ẹ̀. Òkú tó gbà á lọ́wọ́ rẹ̀ ikú gbóná ló kú. Àgùkà àti ọ̀tọ̀wọ́ rẹ̀ wá máa gbóná ni. Àyíké o lódìdí lọ́ máa lọ mi. Rúnrún tó rún gan kọ́ má bàa di kíní ni. Ó yẹ kó máa lọ́ mi ni. Ewọ̀ tó bá padà márùn-ún kúnná o lọ́ mi. Nígbà ó ti wá jàkà yóò tẹ́ ní báyìí àti parí ètò kẹrin ìpele míì la fẹ́ bọ́ sí ìpele tó kù ní bí a ṣe wá àwọn ìrìnsẹ̀ tí a mọ̀ bọ́ ṣiṣẹ́. Bàbá ẹ má dààmú ara yín mọ́ àwọn bọ́ìsì ń bọ́ ìgboro tó fẹ́ jalè Délé Ọlárẹ̀wájú ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ Yẹmi Òmèdè wọ́n pọ̀ rẹpẹtẹ tí ń bá yàwó àrẹ náà àwọn bọ́ìsì máa tẹ̀lé mi ni. má tán jẹ́ káwọn ènìyàn tán bọ́ ṣiṣẹ́ mọ́ ọ tí ẹ rí àwọn òtó ṣe ti ọ̀dọ̀ rẹ̀ yìí ṣe ìwọ ti di òdẹ ó ti di irúnmọlẹ̀ gbogbo ẹni tí ó bá bọ́ ṣiṣẹ́ gbọ́dọ̀ jẹ́ abara méjì àwọn abara méjì tí ó máa bọ́ ṣiṣẹ́ èmi ó ṣàlàyé fún abara méjì ni o gíláàsì ò ṣe é ṣe wèrè kò yẹ ọ gbádùn ó ti jà káyọ gbé yòókù ní ọ̀ká lọ ní sọ́tọ̀ ìlà. ọ wàá gbé àbáyé ọ lọ sí ìlú ọ̀tọ̀ọ̀tọ̀ mẹ́ta ọ lọ wá sáré òbí òye tó lókìkí tó gbajúgbajà mẹ́ta tó bá ti rí ètò ti tẹ̀síwájú àwọn sì tẹ̀ ẹ́ lẹ́yìn. síbi igbó ṣe máa di. ẹ ká sẹ́ ẹ̀bọ̀n ẹ ra ẹ̀kú ẹ̀rọ rùn abẹ́rẹ́ ojú ọjọ́ bó ṣe rí. Òrùn yẹn pọ̀ lóòótọ́. Òrùn pọ̀ lánàá gan o. Ẹ̀gbọ́n ẹ wo ẹ má bínú jàre àlejò ni mí nù lù yìí. Ẹ káàbọ̀ ẹ̀kú lù yìí ẹ̀kú lù yìí. Inú wa dùn kérò máa pọ̀ sí láfẹ́ ẹ káàbọ̀. Mo tẹ̀ ń wálé oúnjẹ ni ebi ń pa mí. Ilé oúnjẹ lẹ̀ ń wá. Bẹ́ẹ̀ni. Oúnjẹ làwọn náà fẹ́ lọ jẹ ṣé ráìsì lẹ fẹ́ jẹ. Anything náà. Ẹ ká lọ. Ẹ̀gbọ́n ẹja lọ ilé oúnjẹ là ń lọ. Okay. ojú ẹkùn kékeré ẹkùn bó bá dàgbọ́n má ṣe ta mí àgbàlagbà ẹkùn bó bá dodo má ṣe gbé mi lọ. nítorí wípé ẹnu ẹ̀ ńlá fi kọ́ mi
lọ́sàn owó yìí. ẹ má wọlé ẹ má ṣe yẹn. ẹ èlé lówó wọn. 100 naira. olórí lákà ẹ pẹ́ o ìbàrẹ̀ ọmọ lọ́rẹ́ ọmọ bọ̀ọ́rẹ́ kọ́ bá àdábà òní sọ ó bá sọ kò ní wọlé ó bá wọlé kò ní dùn yìí ó bá dùn yìí kò ní pẹ́ jiná. lẹ́wọ́n ni bí táwọn wò yìí pàdánù ayé igi ìrókò ní bẹ́ẹ̀ bí tọ̀tọ̀lẹ̀ ìgbà tí ìyá ẹgbẹ́ bẹ̀rẹ̀ sí ń ta ń jẹ lówó tó ní ká bá wọn gbé igi kúrò kó lè máa rí oúnjẹ òun ta o ẹ wá rí bó ti wà yẹn ọmọ ìkọ́ ní ta ń jẹ o ìyá rẹ̀ ní bẹ́ẹ̀ tọ̀tọ̀lẹ̀ o kò sí nǹkan tí mọ̀mọ́ ń pa wọn bó ti wà yìí ẹ wá wọn ẹ wo olóyin ni ó máa ní kòkòrò nú òun ló máa ń ṣàyọ ó mọ̀ mí. ẹ tó fòwò lòrò ó ti gbàgbọ́ wọn níbi tó ń lọ ni ó kàn tó kó kalẹ̀ ó lójú òsì ẹjọ́ ṣe pàtì ẹjẹ́ báyìí. tòótọ́ mà ní o ẹjọ́ pàtì ẹjẹ́. tòótọ́ ni o kí ni tètè wọ́n lọ. ẹsẹ̀ ẹ̀gbọ́n o ẹsẹ̀ ẹ̀gbọ́n o ìbáyé ìbọn ọlọ́run o ìbọn ọlọ́run nìbẹ̀ yan o. ẹ̀gbọ́n ẹ wò bẹ́ẹ̀ ṣé wò yẹn kò sí ìtàn tí ó mọ̀ kódà ó mọ ìtàn ọba àlùwà yìí ẹlẹ́jọ́ òfò ni ẹjọ́ kan bá tiẹ̀ jẹ́ ni. mo rí yan. ẹ má ṣe gbàgbé pé erin lórí gbó ẹ̀fọn rẹ̀ ẹ̀gbọ́n bọ́dà mo ti ẹ̀gbọ́n mo ti ń pè yín tipẹ́ mo ti ń pè yín láti abẹ́ igi lọ́hùn mo ti ń pariwo yín. yóò gbọ́ ẹ̀rí ibi tẹ́mi bá ti ń lọ ni máa ń kọjú sí mi ọ̀wọ́ ẹ̀yẹn ẹ ti ṣe wọn ẹ̀kọ́ o ẹ ṣe o irú yín sàn wọ́n ẹ ṣe wọn mo dúpẹ́ o. mo wá nídìí ẹ̀pọ̀ yín báyìí. kí ni nǹkan náà. ṣe ṣé wo mi student ni mi so wọ́n wá fún wa ní project kan wọ́n ní ká kọ àwọn ọ̀rọ̀ nípa òkú alágbára ìyẹn akíkanjú èèyàn tá a dẹ̀ rí Burial Ground níbi tán sí sí nǹkan tó gbé mi wá lù yìí nìyẹn. bẹ̀tàn Burial Ground àbí ìsà òkú tán sèyàn sí. ẹ̀gbọ́n àti ìsà òkú àti Burial Ground kan náà ní méjèèjì. kò jẹ́ jù bẹ́ẹ̀ lọ. kò jù bẹ́ẹ̀ lọ. ẹ ká lọ jàre. ní bàbá ẹ ṣé o ẹ̀gbọ́n. ó nà ṣe o ó nà ṣe o ibi tá a wí ládé yìí ẹ o òun rèé akíkanjú ńlá ni kó tó kú bí ẹ̀mẹ́ta lọ́pàá tí ó kú kẹ̀sì máa wá wo adigunjalè ní o olè níjà kan tó pa wọ́n sì ti wá bí ọdún bíi mẹ́ta tó sì ń jalè kiri tó ò fi rí mú ẹ máa wo sí ọlọ́run. bíléèdì lásán ló fi tọ́ lọ́rùn ó kú bẹ́ẹ̀ ni. ẹ̀yin ọ̀nkú ẹjọ́ ṣe lè jẹ́ ká wá nìkan jókòó sí kẹ́ ẹ fún mi ní details ẹ̀ kọ̀ọ̀kan. details kan lórúkọ rẹ̀ kí mo forúkọ rẹ̀ pè náà o. nǹkan tí mo mí nǹkan nìyẹn orúkọ ẹ̀kọ́ ni mò ń sọ mo ń tọ́ láti sọ pé bóyá ká jókòó síbi kan sísítẹ́ ní pé olè ńlá ni kẹ́kọ̀ọ́ ṣàlàyé gbogbo ìrìn àjò ẹ̀ fún mi kí n lè nóò tẹ̀ síbi kan. ẹ̀gbọ́n ẹ ti wá ń lọ wé èkó fún mi ẹ fẹ́ máa gbé àgbémọ́ra lélẹ́yìí kò dáa bí ẹ máa wo tọ́lọ́n kò dáa oúnjẹ tẹ́ ẹ ti rà fún mi látàárọ̀ ti wálé nǹkan mi bá fẹ́ gba gbogbo mẹ́tẹ̀lì dítẹ́ẹ̀sì tẹ́ ẹ pè ẹ sọ̀wọ́ kó dúró fún mi. tó wà tó ń jẹ kékeré nìyẹn in fact mo lè fún yín ní nǹkan tẹ́ máa jẹ fóṣù kan. irọ́ dẹ. ó dà ṣe ti ṣe mí lórí tẹ́lẹ̀ kí n tó lóúnjẹ fún yín. tọ́ ni o tẹ́ wá rí bẹ́ẹ̀ sàárè kan ti ń bẹ ń lu ìkọ́rẹ́ méjì sàárè méjì ní ń bẹ ń lu yìí ó lè sùn àwọn méjèèjì. àwọn méjì ló ń jalè. ẹ mọ̀ yín débẹ̀ yẹn náà. ẹ jẹ́ ká débẹ̀ yẹn náà sódà máa lè ní ní ti gbogbo ẹ̀ sílẹ̀. ṣùgbọ́n ẹ wá ẹ má tàn mí o ẹ má tàn mí o mi ò fẹ́ tàn o. kò sí problem máa tẹ́kẹ̀ yín. ó dá yín lójú. máa tẹ́kẹ̀ yín. ó dá yín lójú. máa treat yín. ó dá yín lójú. ẹ dá lọ. báyìí lágbà ẹsẹ̀ ẹ̀gbọ́n. sọ pé mo jẹ́. mo jẹ́. mo jẹ́. mo jẹ́. mo jẹ́ mo jẹ́ gbé. mo jẹ́ mo jẹ́ gbé. momi. 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 momi momi wọ̀n. momi momi wọ̀n. mo jẹ́ di méjì. mo jẹ́ di méjì. mo jẹ́ di méjì. mo jẹ́ di méjì. mo jẹ́ di elédì yóò bá ń kú bá ń kú. mo jẹ́ di elédì yóò bá ń kú bá ń kú. mo da fẹ́fẹ́ rí mi mú. mo da fẹ́fẹ́ rí mi mú. mo do oyi oyi lómi ẹkùn pọn. mo do oyi lómi ẹkùn pọn. ìpele kan la ṣe tán yìí. àṣejẹ tí ń ṣe lọ́wọ́ n bá ti parí ẹ̀ ọ́ wàá gbé lọ dé ọba gbé délé ọba di láàjì ọ́ wàá gbé lè ríta
mẹ́ta ìlú ó ti jẹ́ tó bá jẹ́ àlejò mẹ́ta ní ọgbà iṣẹ́ tó máa rán àwọn àlejò mẹ́tẹ̀ẹ̀ta ó ti wù. Ọ̀gbádùn ó yé mi bàbá. Kékeré ẹkùn ni. My chairman. Raza. Ajelo buruzo. Anomonoye, anagbalagba tarakuru. Ajema no muse ba ni mo re. Ajo nogo wa. Ó ti ma. Ẹrù wa ńbẹ̀. Ogun buruzo. But owó yìí ní ọ̀rọ̀ lórí. Ratio ta fi máa pé owó ilé. Ó yàtọ̀ sí àwọn tá tún lò tẹ́lẹ̀. Agbájú ọ̀rọ̀ bá sọ̀rọ̀. Ṣé orí owó yìí 10 million ni tí ó pèrè màá rí fún ẹ. Máa le jù. Ṣé ọ̀rọ̀ mi tẹ́ máa bímọ mi tó wá bá kẹ́rẹ̀ fún màálù sọ lórúkọ wa èèyàn lò bẹ́ẹ̀. Ọmọ tó dẹ̀ bí gbà mí tó pé adìrẹ lásán ni agbára bá kálásìkò tiẹ̀. Ìtò bá nìyẹn, ìtò òsì bá wà nìyẹn. 2 million naira máa fún ẹ. Ṣé orí ètò tó kù? Kì í ṣe kí mo fẹ́ fún ọ náà o, ṣùgbọ́n ó ti ní bá a ṣe yọ fẹ́ ṣe nígbà bá a ṣe ṣùgbọ́n. Chairman, ìbẹ̀rẹ̀ náà mọ̀ pa ṣé ẹ fẹ́ máa já sàmà nìyẹn ni etí sàmà bá ti sọ fún yẹn gbọ́dọ̀ jọ ní díẹ̀ tó nùkún nìkan ó dẹ̀ tún sọ fún pé àwọn eléyìí tó kù àwọn ọmọ bọ́ọ̀ sì tún máa fún yín sàmà ẹ má bínú bàbá. Mo ti ṣàlàyé fún ẹ torí ẹ̀ ló yẹ kí n fi ewì síwájú ọ̀rọ̀ mi kékeré lélẹ́yìí pẹ̀mú bọ̀ ṣòro lè. ẹ jẹ́ kó àgbẹ̀ tí mo bá ṣe máa kọ́ sí lórí ẹ̀. àṣàmà àìjíà. àgbàlagbà ẹkùn bó bá lòlò má ṣe gbé mi lọ nítorí wípé ẹnu ẹ̀ ńlá fi kọ́ ìbò tí ilẹ̀ wọ́n lè dáhùn. ẹgbẹ́ mi sílẹ̀ wọ́n á bá yín sọ̀rọ̀ kẹgbọ́ràn Mr. Chairman ó ti ẹ̀ da abá yín rè owó ìlú lẹ̀ ń pín. bẹ́ẹ̀ni owó yín náà ni owó yín ni owó mi owó yín ni. àwa ọmọ ìlú náà la dé yìí láti wá gbowó ìlú. ẹ sọ pé ẹ ti pè sára ẹ dìde sókè. wọ́n ti ẹ ti pè sára. ẹni máa wò kiri. àti fún bẹ́ẹ̀ kan. jọ́wọ́ sílẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sọ wọn kẹ́ gbọ́ náà. ṣé àti kọ̀ọ̀kan pè sára. ojú orí yín tó àtúntò kódà ṣe ń gbá òtí tó sọ. ọbọ. ọkọ la tó ń kówó òní jẹ. ẹ wọ́n ní ṣé kò sí nǹkan kan bí kankan mọ́. Chairman ṣé kò sí nǹkan kan tó ṣẹ́kù síbi kan. rárá kò ṣẹ́kù síbi kan. bẹ́ẹ̀ni ṣé kò ṣẹ́kù síbi kan. ok
mo bẹ̀rẹ̀ ni. Kí ló dé ní gbogbo ẹ̀jẹ̀ màmá ń parọ́ lọ? Bí wọ́n ṣépè wá fún yìí, ẹni tó bá bẹ̀ parọ́, ó máa jalè. Kékeré ẹkùn. Ẹkùn ni. Àgbà ẹkùn. Ẹkùn náà ni. Iṣẹ́ ta tó ní láti fi jẹ́ ìwọ̀n. Mi ò dẹ̀ wá understand báwọn guys ṣe wá arrest mi. Iṣẹ́ ta tó ní láti fi jẹ́ ènìyàn. Yes, I use what I have to get what I want. Anyway, mo ní kí wọ́n invite ẹni mi ní kí wọ́n arrest ẹ. Àbí ẹ̀rọ fáńdùlẹ̀ mi? No sir, àròkọ́ dẹ̀ tọ̀ ọ̀sán. Wọ́n ọ̀rọ̀ fáńdùlẹ̀. Ó kàn ní nǹkan tájọ fẹ́ ṣe papọ̀ ni. Bóyá ẹ understand, bóyá mo yẹ package ẹ̀ ṣe iṣẹ́ aṣẹ́wó ni mo ṣe. So kí ló fẹ́ da èmi àti ọlọ́pàá papọ̀? Ó léèyàn tí wọ́n mọ̀ tá a fẹ́ mọ̀ true ẹ̀. Màámi. Àbí kọ̀ọ̀kan ilé. Mímí kúkú yẹn. Ó máa ti yàtọ̀ gan-an. Múrẹ́nikẹ́, ṣé ò rẹ́gbọ̀n yẹn? Ẹ̀gbọ́n mi ti change o. Designer leléyìí. Múrẹ́nikẹ́, wo bí ṣé bí wọ́n ṣe wà last year ṣé bẹ́ẹ̀ ló wà nísìnyí? Ẹ wo màámi, àdúrà yín ló kúkú ń gbà lórí mi. Ó máa gbà títí láéláé ni. Gbogbo àlẹ́ náà máa ń gbàdúrà pé ká máa tẹ̀síwájú ká máa dúró sójú kan. Ṣé ẹ̀mọ́ kan tó kù fún yín sìn kẹ́ máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ni pé ẹ ti ń rí gbígbàdúrà lára ọmọ yín. Mo dúpẹ́. Ọlọ́run mo ṣeun. Ẹ ti rí nǹkan tó gbé mi wá bí báyìí. Very soon mo ní surprise kan fún yín. Surprise? Màá kàn déédéé pè yín ni màá dé wá gbé yín. Nígbà wo kan? Màámi ẹ má rush very soon màá pè. Ojúmọ́ ló ní ọmọ mi. Ó dẹ̀ ṣe sùúrù. Ó tẹ̀ tí mo surprise náà nà. Ẹ wojú ẹ. Baby of the house. Ilé baby of the house. Àwọn boyfriend ẹ ń kọ́ náà. Ọmọ mi ò ní boyfriend. Kékeré ẹkùn ní àgbàlagbà ẹkùn ní kékeré ẹkùn ní àgbàlagbà ẹkùn ní ọ̀rẹ́ Maria sọ̀rẹ́ mi lé. Káàbọ̀ sílé ẹ̀kọ́ lábẹ́ òkè. Of course, but okay. Erin. Karo báwo ni? Thank God. Ṣé wọ́n ní mo pass through gbogbo process yẹn kí n tó rí? Láì kí n ṣe president. President ni mi náà láyé ara. Ṣé o rí bí gbogbo ìgbó ṣe tóbi tó yẹ kí n ní bàbá mi? Really? Interesting. Kí ló fẹ́ jẹ kí ló fẹ́ mu? Anything tó bá ti fún mi lọ́jọ́. Of course. Hello ọkọ mi. Ọkọ mi ò ní bínú ni. Nígbà tó ń pè lẹ́ẹ̀kan mo wà nílé ìwẹ̀ ni. Mo tẹ̀ tí wá ṣe tán báyìí, ìwọ náà ni mò ń dúró dè. Ó ti wà ń tà. Ok, mo ti gbọ́ ọkọ mi. Màá bọ́ta láìpẹ́. Kò fún mi ìṣẹ́jú méjì. Jẹ́ mú pọ́ọ̀sì mi kí n tún gbé báàgì mi. Ó ṣe ọkọ mi. Báàgì. Ojú ẹkùn pọ́n ìlú ẹkùn rẹ̀ iná. Ṣẹ́rí mo nídìí ẹkùn. Ẹ̀bùn kan. Iṣẹ́ tẹ́ gbé fún mi nínú ilé ṣé o. Ẹ jọ mo nídìí ẹbẹ̀ láti ràn mí lọ́wọ́ ní sá. A máa ràn ẹ́ lọ́wọ́ of course. Ṣé báwa la ránṣẹ́? Ọ̀ràn mo níṣẹ́ fàyà sí làwọn ọlọ́pàá. Kí ni nǹkan tó fẹ́? Ṣé nígbà tí màá délé ni? Kékeré ẹkùn tó ń pe òwò yẹn kọ́ ọ. Àgbàlagbà ẹkùn. Ẹbí bá mi ẹrù kókó tí mo ṣàfẹ́ ni wípé ẹnìkan ẹwà àwọn àpèsè ní ìlé ṣé mọ́. You are capable. You can do that. Èrò kí n bẹ̀rù ẹni tó kó wá máa kí gbẹ́pọ̀ tuntun lóhùn. Sí, a máa ràn ẹ́ lọ́wọ́ gbogbo nǹkan tó bá fẹ́ ká fi ràn ẹ́ lọ́wọ́, a máa fi ràn ẹ́ lọ́wọ́. Please don't go back. Don't. Sure, sir. Sir, èmi fẹ́ suggest nǹkan kan, sir.
ok ń gbọ́. bóyá ká train wọn ká dẹ̀ fún pistol sir. ń gbọ́ kẹ́ ká fún pistol. ẹ má ṣe yẹn mi ò lè yí bá kàdé pé máa yí pistol mi ò ṣe ní wà ní ìjọ. báwo lè ṣe é má jẹ́ kẹ́rù bà ẹ́ gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan èèyàn kí n bẹ́ wọn mi tó máa kí gbogbo tútù náà ni we are going to protect you please please please. kékeré ẹkùn ní àgbàlagbà ẹkùn ní kékeré ẹkùn ní àgbàlagbà ẹkùn ní. Ore Maria sole mine kuika ojú iru akure na ojú ẹkùn pọ́n iru ẹkùn rẹ̀ iná. kékeré ẹkùn ni. àgbà ẹkùn náà ni. Màámi, ilé ọmọ yín lẹ wà yìí. Eré àbò tọ̀. Ó tọ́ ni ọ̀dọ̀ mi rèé. Yeah. Ẹja wọlé. Àní kò sí bí igbó ṣe máa di. Ẹ pẹ̀lẹ́. Màámi máa wọlé bọ̀. Ẹ máa forí ọ̀karàn mú ta kíni ká iṣẹ́ ìgbọ̀nsẹ̀ kì í ṣe fọmọdé. Ngàkàlì mi iṣẹ́ ìgbọ̀nsẹ̀ kì í ṣe fọmọdé. Ẹ̀rù jẹjẹ lẹ́kùnrà tàrí àjànàkú kì í ṣe fẹ́rù ọmọdé. Ẹkùn ní. Ẹ káàbọ̀. Inú ilé ìbílẹ̀ dé yìí o. Ẹ pẹ̀lẹ́ mọ̀. Màámi. Àdúgbò ilé. Màámi, eléyìí tún sì kéré. Irú eléyìí bíi méjì kan wà níbi kan tí mo rọra ń gbé kalẹ̀ àmọ́ tó parí yẹn. In fact, eléyìí tẹ́ ń wò gan-an kò cost wa tó 2 months ká tó set gbogbo ibà yẹn. Yeah, it's not to 2 months. Bẹ́ẹ̀ ni. Olúwa ò ṣe o. Bẹ́ẹ̀ ni màámi. A máa tó yanjú yẹn. Tẹ́ bá débẹ̀ yẹn, tẹ́ bá rí bíbẹ̀ yẹn ṣe rí. Ẹ tún wò pé kitchen níbí báyìí. Ẹ wò màámi, ẹ jókòó, ẹ jókòó. Tí jẹ́ jókòó, jẹ́ kọ́kọ́ máa wù máa yọ̀ náà. Ṣé wàá rí àgbà ọ̀rọ̀ ọ̀gbọ́n? Èyí ni ètò ìbẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ náà máa pa. Àmín, àmín. Wọ́n máa ń sọ fún pé ó kọ́lé tó kò gbé ń bẹ̀. Mo wá gbà á ládùúrà rẹ̀ pé ó lè ara, ó lè ẹ̀mí, kò ní já ìlágbára ọ̀rọ̀. Àmín, àmín. Àmín, màámi. Àmín, àmín. Ẹ ṣeun. Wọ́n mi ẹ kò ṣáà yọ̀ǹ sí lójoojúmọ́ ni. Ọlá olóhùn wọn láì That's nice. Yo, ẹ dáhùn. Ẹ̀yin guys, ẹ dáhùn, mi ò ní time. Ẹ dáhùn, mi ò ní time o. Ìyá fún yàrá yà ẹ̀ lówó. Ẹ jáde. Ẹni tó bá fẹ́ kú ládùúgbò yìí kó bóde o, kékeré ẹkùn ló ń fọ́. Ẹ dáhùn, mi ò ní time o. Yàgò títí wáyé kojú ẹ̀. Yá anybody ẹ jáde. Kékeré ẹkùn ló wà ládùúgbò ló ń kí tó bá bí ẹ jáde. Kí ló ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀? Fire!
ọlọ́pàá mo ti má kojú ẹ̀ mo ti má kojú ẹ̀. ẹ wá ẹja ṣe ní mọ ilé ìjọ. dáwọn láwùjọ. àwọn ilé ìjọ sáà kí ló ṣe wọn tán. ẹ bá dúró. ẹ fi wọn lẹ fún wọn lẹ. ẹ fi wọn lẹ. èmi kọ́ ọjọ́ ṣùgbọ́n wọ̀ tọ́ ọlọ́pàá yẹn mo ti má kojú ẹ̀ máa mú ẹ̀. máa ṣe kí ni máa mú ẹ̀. yàrá ìyá no time. movement. Go. Hello? Who is this? Hello, ọ̀gá ọlọ́pàá. Ọ̀gá ọlọ́pàá. Kékeré ẹkùn lórúkọ mi. Kékeré ẹkùn? Yeah. Mo ní message fún ẹ. Yeah. Tó bá ti dọ̀n ní 23 oṣù yìí, mo fẹ́ wá pa ẹ́. Mo ní mo fẹ́ pa ẹ́. Mi ní kó má sá lọ o. Kò síbi tó sá lọ. Gbogbo duration ẹ láyé kò kọjá 23 yìí. I will kill you. Hello? 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 Mi ò ní kó má court, ṣùgbọ́n mo nímọ̀ràn fún ẹ ni. Lọ́ndì 23 yẹn gangan, má jẹ́ kí n ká ẹ mọ́lé o. Torí tí n bá ká ẹ mọ́lé, màá pa ẹ́. Màá pa gbogbo lé ẹ̀. Anywhere tí n bá ti bá ẹ, anything tó bá yí epo níbẹ̀, ẹ máa dẹ́ni ni. Tó bá wọnú ìwọlẹ̀ lọ́ndì 23 yẹn, ikú máa ká ẹ mọ́bẹ̀. Ibo ló wà tí kò mú ẹ, màá pa ẹ́. Màá pa ẹ́. I will kill you. Hello? 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 Kékeré ẹkùn. Mami, ṣe bí bedroom mo fi ń sí? Ṣé ò sí? Yàrá ni mo wà bí mo ṣe jí. Tó wá gbọ́n ó dàbí kí n wá tó. Mami, ṣe bí restroom wà nínú bedroom yìí, kí lẹ tí wọ́n á ṣe nísàlẹ̀ kẹ́ tó tọ̀? Kò tí ẹ̀ yé mi náà, ó tún ṣe mí pé kí n jókòó kí n wo tẹlifíṣàn. Mami, inú ilé ọmọ ilẹ̀ wa, ilé yín náà dẹ̀ ni, ẹ fi là tó. Ẹ wo èmi fẹ́ mú nǹkan lókè mú bọ̀, ẹ jókòó mami. Kò lè jẹ́ nǹkan tí mo rò, kò gbọ́dọ̀ jẹ́ rárá. Àmọ́ kí ni wọ́n lè jọ máa fà mọ́ra wọn lọ́wọ́ tó wá di wípé máa pa ẹ́. Ṣé ṣì wà pẹ̀lú mi?
ìpè tí kékeré ẹkùn pè mí mo fẹ́ ká fọwọ́ yẹpẹrẹ mú a lè ní kò ní rí bẹ́ẹ̀ kó wá lọ rí bẹ́ẹ̀ so mi ò fẹ́ ká fi iná sórí òrùlé sùn gbogbo wa pátápátá la mọ̀ wípé ògbójú adigunjalè ní kékeré ẹkùn jẹ́ nínú ìlú yìí àbí bẹ́ẹ̀ kọ́. Yes sir. Now mo fẹ́ ká múra dáadáa nítorí pé tàbá ní ilé ló máa ká mi mọ́ tó bá lọ ká mi mọ́ bí iṣẹ́ ń kọ́ tàbá ní ibi iṣẹ́ ló máa ká mi mọ́ tó lọ ká mi mọ́lé ó dẹ̀ ṣeé ṣe kó jẹ́ pé àwa fúnra wa la máa lọ attack ẹ̀ níbi tó bá ti operate àbí anywhere fún díẹ̀ yìí mo fẹ́ ká gbáradì dáadáa tẹ́ bá feel pé ẹ need anything tí ó máa mú iṣẹ́ yín easy ẹ béèrè ammunitions even mọ́tò ẹ forward request yín sí K máa mú wá fún mo fẹ́ kẹ́ sùn o àwọn Yorùbá ní erin jẹ́ balógun lóòótọ́ o ṣùgbọ́n kí ìnìyàn lọ́lọ́run ọba gbadé fún kò sí bí olè náà ṣe lè lágbára tó máa lágbára jùjọba lọ tágbára àjọba ò ní lè ká so I want you all to be at alert ẹ má gbàgbé ìlérí tẹ́ ṣe fún orílẹ̀-èdè is that okay? Yes sir. Kí everybody padà sẹ́nu iṣẹ́. Put the blame on me. Put the blame on me. Put the blame on me. Bọ́láwọn ti tẹ́lẹ̀ ó ti yàtọ̀ sí tìsínyìí. Ó ti dolówó rẹpẹtẹ, ó ti di gbajúmọ̀, ó ti dolóṣèlú. Tó bá jẹ́ politician kan. He can't be treating me anyhow because he's into politics. I am not into politics. And I don't want to be in politics. Wàá lẹ pósítà, wàá ṣe bánà. Mi ò sọ fún ẹ pé mo fẹ́ ṣe politics. Ọ̀hún wa in support of it. Sorry, ṣé game ni àbí game kan? Game ni wọ́n ló máa win. Èmi mọ̀ bá second chance wọ ẹ̀yọ kan tí wọ́n ẹ̀ ẹ̀yà jẹ̀kí lóko bá ṣe. Ṣé ọ̀rọ̀ Fọláhàn ó dàbí eku tó ti ní ojú òpó lẹ́ni kò ní ṣeré sá. Ọ̀rọ̀ Fọláhàn ò ṣe mí. Ṣé mo ti lára? Ọ̀rẹ́ mi ò lára. Reality ni gbogbo tó ń ṣẹlẹ̀. Téèyàn bá ti ń ṣòṣèlú wọ́n ní ọ̀dọ̀ wọn ni bó bá ó bá wà bó bá ó lẹ́sẹ̀. Ọ̀gá ò tí ì di full-time politician tó bá wà di full-time politician tán á di pé gbogbo àwọn companies yìí ó máa ta nìyẹn o. Wàá jẹ́ kó mọ̀ pé tí a bá sọ abẹ́bẹ́ sókè nígbàgbà ibi pẹlẹbẹ náà ló máa fi lélẹ̀ nǹkan tí mo sọ pé máa ṣe náà ló fẹ́ ṣe. Ládùúgbò yóò ṣe fún ọdún mi kọ́kọ́ happy kẹ̀ bóyá máa bọ̀ wájú wa lóhùn jẹ. Ṣé orí òkè sí tó wá lálẹ́ yìí? Aláǹgbá nìkan kọ́ ló wà nílẹ̀. Àkéèké ti wọnú ẹ̀, ejò olóró ti wọnú ẹ̀. Kódà gan-an téèyàn bá farabalẹ̀ téèyàn bá wò dáadáa èèyàn máa rí kìnìún tó ti wọnú ihò wà àti ọkọ ẹ̀. Bóyá ká fara bẹ̀rẹ̀ wa o. Yeah, mo ń gbà. Ọ̀gá ẹjọ́ ẹ má bínú nǹkan tí mo fẹ́ sọ. No, feel free. Ìwọ náà rí i pé bí ẹbí ni mo mú gbogbo ẹ̀yin tẹ̀ ń ṣiṣẹ́ pẹ̀lú mi. That's why mo yẹ ń carry yín along. Anything, just feel free to talk to me. All right, sir. Ṣé sir. Gẹ́gẹ́ bí nǹkan tẹ́ sọ ní orí parade lẹ́ǹkan sir. Mo kọ̀ rò pé bóyá kẹ́ jáde sí ọ̀rọ̀ ara yín sir. Torí pé díẹ̀ ọmọkùnrin ò tó. Tí bá gbọ́ ẹ dáadáa, nǹkan tó ń try láti sọ fún mi ni pé kí n ṣèwádìí lórí ọ̀rọ̀ kékeré ẹkùn, right? Exactly my point, sir. Kékeré ẹkùn ní. Kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́? Bẹ́ẹ̀ni, ìgbà wo ni mo ṣe kúrò nílé náà? Àmọ́ mọ̀ ẹ́ dáadáa tó bá fẹ́ wá bá mi lọ́fíìsì wà á ti pè mí pé òun bọ̀ wá bá mi lọ́fíìsì ó pè mí ó ṣe kankan. Kí ni nǹkan tó ń ṣẹlẹ̀? Darling,
ṣé ní ọdún láti rí mi ni? Okay o, mo lọ́rọ̀ pàtàkì kan tí mo fẹ́ sọ fún ẹ. That is why I'm here. Okay, mo ń gbọ́ sọ torí mi ò ní pẹ́ jáde. Bóyá kò yé ẹni, erin ló nígbó, ẹfọ̀n ló nàdàn, tí ò bá mọ̀ bóyá kò béèrè lọ́wọ́ àwọn àgbàlagbà. Kí ni ìtumọ̀ yẹn? Ìtumọ̀ ni pé ibi tí ẹkùn bá tọ̀ yìí ká ẹranko kẹranko tó bá gbàbẹ̀ kọjá á dẹran ilẹ̀. Ọ̀gá ọlọ́pàá jáwọ́ mi. Torí pé kò sí bí igbó ṣe máa di àti erin onílé rọ́nà lọ. Àní kò sí bí igbó ṣe máa di àti erin onílé rọ́nà lọ. Ẹ má forí ọ̀karàn mú sàgínníkà iṣẹ́ ìgbọ̀nsẹ̀ kì í ṣe fọmọdé. Mo tọ́ sí kékeré ẹkùn. Bó ṣe rí nìyẹn. Kékeré ẹkùn tó ń dàgbòrò orú kiri. Ọlọ́run èmi tí ẹ ṣe rí ẹ mo sì sọ pé kí ló wá ṣe lọ́fíìsì ọ̀nà normal day wàá pè mí kó tó wá bá mi lọ́fíìsì àti pé ìgbà wo ni mo kúrò lé náà nǹkan kan mo ṣe ń bẹ́ẹ̀ dápàrà yẹn àfi fúrú bó ṣe change sí kékeré ẹkùn ni mo ní yé. Òun ní kò wá wọ̀n ẹ̀mí ni o òun wá bá ẹ̀mí ṣeré ni. Ọpẹ́lọpẹ́ àwọn àdúrà tí mo mọ̀ sínú tí mò ń ṣe ní kíkan ló mú change mind ẹ̀ if not nǹkan tá à ń sọ ìkọlà àbá máa sọ. Wípé kò tiẹ̀ pa ẹ́, Olúwa máa ṣe wọn o. mi tiẹ̀ mọ̀ báyìí sí bóyá mo ti sọ̀rọ̀ ságbọ̀n kí ló fún mi l'assurance pé kékeré ẹkùn kan mo tún bá sọ̀rọ̀ báyìí. Kékeré ẹkùn mi ò ṣe kékeré ẹkùn jà wáyé kékeré ẹkùn èmi ò ṣe kékeré ẹkùn no wonder lánàá tó dé tó kàn ṣe wọ́nranwọ̀nran o fẹ́ sùn o fẹ́ jẹun o kàn ń wò mí bí pé mo yàgbẹ́ sára ni èmi ò ṣe kékeré ẹkùn. ǹjẹ́ kò tó torí nǹkan tí mo rí lọ́fíìsì ò tó torí. Ó ti wá yé mi báyìí gbogbo wọn kó wá àwọn àgbà tí wà ń dé ọ̀rọ̀ yìí ó bẹ́ẹ̀ tàkó ètè ya wákùnrin ẹ̀ sáré. ṣe mo fún wọn ní third person tó máa bá mi sọ lórí lọ́ọ̀ṣà. Are you sure? I'm telling you ìkan náà àwọn officers lọ́fíìsì mi ti bá mi sọ kéè tó yẹ pé òun náà máa ń tójú bọlé káàkiri òun kan ti bá mi sọ and èmi fúnra mi ò gọ́ra mi rárá mi ò dọ̀lẹ̀ èmi àti Kate lápọ̀ mẹ́rin lórí ẹ̀ lé ní iye already mo kàn ń dúró kó pè mí kí n máa lọ ni mi ò gbọ́dọ̀ dọ̀lẹ̀ rárá. Ìwọ náà ti mọ̀ bẹ́ẹ̀ Ọlọ́run ṣe mọ̀ pé díẹ̀ ọmọkùnrin ò tó ó bẹ́ẹ̀. Okay, very good. Dúró tà mọ́ wà bẹ́ẹ̀ sí. Ojú ẹkùn pọ́n irú ẹkùn rẹ̀ náà. Ẹ má ṣe gbàgbé pé erin ló ní gbó ẹ̀fọn ló lọ́dọ̀. Ẹ fọkàn balẹ̀ ọ̀ra ọgbọ́n láì ṣe o nítorí pé babaláwo tó ṣẹ́fà fọmọkùnrin tẹ́ ń sọ yìí ó ti múrin jìnnà gan o ó ti múrin jìnnà inú ayé ló sì wà àmọ́ ẹ fọkàn yín balẹ̀ bájá bá lógún ọdún láyé ẹran ògún ni èmi mo sọ bẹ́ẹ̀ fún yín ọ̀nà tẹ́ gbà tẹ́ fi mú nígbà tá a bá kọ́kọ́ ṣètùtù èyí tán tá a ṣètùtù fáwọn alálẹ̀ àwọn ará orífin àwọn ará odò alẹ̀ tí wọ́n bá ti gbé tutù wá o lẹ́yìn ìgbà náà lẹ́ wàá padà wá nígbà tẹ́ bá wá padà dé ọgbọ́n tẹ́ wàá gbà ọ̀nà tẹ́ lò tẹ́ ìmú wọ́n wàá sọ fún yín gbà náà lọ kò jù bẹ́ẹ̀ lọ o. bàbá mo rò pé nǹkan tí a máa débi because mo ti sọ fọ́gà mi pé kí n bà tí ni pé tẹ́ bá ti fojú kàn yín báyìí gbogbo nǹkan tẹ́ bá ṣe báyìí ó di ṣíṣe but bẹ́ẹ̀ tún ṣe wá ń sọ ọ́n sí pé ká padà wá and again èmi gan ọkàn mi ò balẹ̀ because mi ò lè máa wọ ọ̀gá mi kó máa wà nínú ìlà ìlú ẹ ṣàánú wa. ẹ fọkàn yín balẹ̀ ìlérí lásán ni kò sí ní tí ó ṣe ọwọ́ yín ọba èmi mo sọ bẹ́ẹ̀ fún yín ìtutù ní ẹ̀kọ́ jáde náà. ẹ bọ̀tẹ̀ ètùtù tẹ́ ń sọ yìí sìn ẹ ní àfi ká padà wá. bẹ́ẹ̀ ni. because tó bá jẹ́ nǹkan ta lè ṣe ń sìn èmi ò bá prefer ká ṣe. àìṣe báwọn ọ̀rọ̀ wàlúwàlú kọ́ lọ́rọ̀ yìí gbogbo àwọn nǹkan tá a fi ṣe ètùtù yìí kò sí nítòsí ọ̀nà rẹ̀ jẹ́ ibi tá a ti wà á wà lóòkun eré mi á wà lọ́sàn ọ̀nà gbogbo èyí tá a mú tá a mo ní ẹ fọkàn yín balẹ̀ tá a bá ti ṣe ètùtù lẹ́yìn ètùtù ọgbọ́n tẹ́ ìmú wọn sọ fún yín ẹ fọkàn balẹ̀. nǹkan tí mẹ́kọ̀ owó àbẹ̀lẹ̀ owó ẹni 50,000. bẹ́ẹ̀ ni 50 náà. mi ò ní enough cash bẹ́ẹ̀ ní sìn ọmọ àmì sọ pé kéè gbó yàn padà. kò burú ẹ fọkàn yín balẹ̀ fọkàn balẹ̀. like tomorrow ó pẹ́jù àbálẹ̀ yìí gan kẹ́pẹ́ mi kí n wá ṣe. kò sí wàhálà ẹ fọkàn yín balẹ̀ kò yọ ọwọ́ tẹ̀ ọwọ́ yín ọba èmi mo sọ bẹ́ẹ̀ fún yín gbogbo ọdún láyé ẹ mú ẹ kò jù bẹ́ẹ̀ lọ ẹ kárí kẹsì jẹ́jẹ́ o ẹ gbéra o ẹ ǹlẹ́ mọ́ ra ń bẹ̀ wọn ẹ ra o ẹ kárí o ẹ ǹlẹ́ o ọmọ kékeré mẹ́la ó lè mẹ́la kátàkátà láìmú mẹ́la kátàkátà bá bá ọ̀run. ẹkùn ní àgbàlagbà ẹkùn ní gàṣílẹ̀ kékeré àgbàlagbà ẹkùn ní gàṣílẹ̀ kékeré ẹkùn ní. Alá àti wà lórí ẹ̀gùn
gbogbo kí la tó ń dúró ṣe ẹ jẹ́ ká bọ́ síta. ó yẹ kẹ́ ẹ mọ̀ pé gbogbo nǹkan mi ló lásìkò tó bá tó time àgbéra. why tó ṣe ń gbọ̀n báyìí take everything easy now. for the past 2 hours the boy ti sọ fún wa pé òun bọ̀ in 30 minutes òun bọ̀ in 20 minutes bọ́bọ́ yìí mú wa ṣeré ni o he's just lying. má wọlé kò lè yí ẹ rárá in fact o lè mọ sọ rárá òun ló ṣe ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ o lè à ń sọ̀rọ̀ kékeré ẹkùn kí ni tó ń sọ̀rọ̀ báyìí náà ọ̀pọ̀ òde fún mi kékeré ẹkùn. Yes sir. Nǹkan tí mo ń fi ní pé ó dàbí pé láti wà mọ́ fully hand ṣe yẹ sí báyìí pé àwọn tó wà ń ta ẹ̀ṣẹ̀ ló dàbí àtọ̀yẹ pé èèyàn méjì péré ni wọn. I think I need more guards. Àbí tó bá ṣe é ṣe bóyá ká tiẹ̀ move machine gun. I mean, let's protect this place. Protect me. Àṣà ẹ ṣe torí ìbàdàn kékeré ẹ la ṣe máa gbé máa kò ní sà. You're mad. Mélòó ni kékeré ẹ kù? You're stupid. Jẹ́wọ́ bí ẹ tó o ṣe ṣe kún un bọ̀ báyìí. I'm sorry sir. Tí n bá jáde sí máa padà sí station máa lọ fortify security sir. Better. For kékeré ẹ kù I'll deal with it. Stupid man. Please go. I'm sorry sir. Machine gun is important. You are making me scared. Àyà mi já. Just go and stay there. So if there's anything, gbàbẹ̀ kó jáde ní. Gbàbẹ̀ sá jáde. I'm scared. You are making me more scared. Go. You mean I should go? I should go. Guys, I want you guys to be alert. Me, if any mistake, in fact, shoot anything that moves. Okay? Yes, sir. I'm going out. Oko díẹ̀. Kékeré ẹkùn. Ẹkùn ni. Àgbà ẹkùn. Ẹkùn náà ni. Kékeré ẹkùn ni. Àgbàlagbà ẹkùn ni. Kékeré ẹkùn ni. Àgbàlagbà ẹkùn ni. Ọ̀rẹ́ Maria Solemilekù ìkà. Kékeré ẹkùn. Ẹkùn ni. Àgbà ẹkùn. Ẹkùn náà ni. Boko ò bá jìn ìlà kì í kó. Kékeré ẹkùn. Ẹkùn ni. Àgbà ẹkùn. Ẹkùn náà ni. Ẹ ṣe bí tòótọ́. Agbára o. Ẹ dáná. Yàrá ìyá yín. Ta ló kọ yín? Ẹ mẹ́rin, ẹ gbóhùn erin. Erin ò ní lè rọ̀nà lọ. Ẹ má forí ọ̀karàn mú. Kìnìún ká iṣẹ́ ìgbọ̀nsẹ̀ kì í ṣe fún mi. Iṣẹ́ ìgbọ̀nsẹ̀ kì í ṣe fọmọdé. Ẹ̀rù jẹjẹ lẹ́kùn rà. Tàrí àjànàkú kì í ṣe bẹ̀rù ọmọdé. I hate police. Èmi kékeré ẹkùn náà rè. Ọ̀gá ọlọ́pàá, igbó ò ní dí kérin má rọ́nà lọ. Ó ti rí mi lẹ́ni o, ò tún ní rí mi mọ́. Àwọn kan wà tí wọ́n fẹ́ ṣàlàyé fún ẹ. Ó lálàyé, tó pé mi ò ní time. Èmi àti ẹnìkan. Kò ní time. Mo ní mi ò ní time. Kékeré ẹkùn bó bá dàgbọ́n má ṣe ta mí, àgbàlagbà ẹkùn bó bá dodo má ṣe gbé mi lọ. Nítorí wípé ẹnu ẹni la fi kọ́ mi jẹ. Lágbàlagbà báwọn ìdúpẹ́ púpọ̀ ìdúpẹ́ torí pé ẹ̀yin lè jìkà tí ò jẹ́ kẹ́ wù bọ́ lọ́rùn mi. Ẹ̀yin gangan lẹ wà lẹ́yìn mi. Ẹ̀yin gangan lẹ ń jẹ́ kékeré ẹkùn. Àwọn èèyàn kan ń gbọ́ kékeré ẹkùn lọ́tùn lósì ni wọ́n mọ̀ kí bàbá tó ń jẹ́ bẹ́ẹ̀ gan ilé ló wà. Mo ṣọpẹ́ púpọ̀. Bàbá mo dúpẹ́.
ọ̀tọ̀ pẹ́ èmi náà gbọ́rọ̀ yẹn ní gbòòrò. ṣẹ́yìn ni bàbá. iná mi sì ń dán gbogbo bó ti ń ṣe gudugudu méje yàyà mẹ́fà yóò sì máa ju ọ sí yóò mọ ju ọ sí àwọn tó láyé òjò ọmọ ju ọ sí apá àtà ò ní ká ọ àìráfẹ́fẹ́ mú àìbomi kó nípa gbogbo gìtẹ́lẹ́gbèdè rẹ bá ti ń fọ́ bàbá yìí ọ máa dán ni. a máa dún ni bàbá ṣọlá yín. ẹ̀yin akin akin ni ọ kékeré ẹkùn mò ń gbọ́rọ̀ ẹ̀ ń gbòòrò gan ó ti ṣe gudu méje yàyà mẹ́fà ọlá yín ni bàbá. ọlá àwọn tó láyé ó sì máa tẹ̀ ẹ́ lẹ́yìn wọ́n máa ju ọ sí àmọ́ mo fẹ́ kí wọ́n ní òṣèkínní kan fún mi báwo bá kì í fún ni á kì í fáwo ni ó ti ń ṣe é mo fẹ́ kó o ṣe é yọrí ni kájọ máa wá dúpẹ́ bó o ti ń dúpẹ́ lọ́wọ́ mi kémi náà máa dúpẹ́ lọ́wọ́ rẹ kọ́ pé ó máa wá lura wọn pọ̀. kí ni nǹkan náà bàbá ẹ sọ nǹkan náà àfi tí o bá ṣe nǹkan tó wà ní ìkáwọ́ mi ni mi ò ní ṣe fún yín bàbá ẹ̀yin nínú àwọn. àkọ́kọ́ mo dúpẹ́ ti dí ìpín yìí o ó kú àṣeyọrí àmọ́ bí náà bá tẹ́ lásọ ẹ̀jẹ̀ ò lè kán lè kán náà ẹ rí idà àti àdá tó bá bà kọjẹ́ wọ́n rìn ní hòhò ọ̀bẹ àdá àti idà tó bà kọjẹ́ wọ́n sùn nílẹ̀ gbẹ̀rẹ̀gẹ̀dẹ̀ ẹni tó wo sànsàn tó kẹ́mi lẹ́yìn ọ̀kẹ́ wọ́n máa tán sẹ́kùn lérí léèpẹ́ kọ́sẹ̀ yìí ó tó kóra ńlẹ̀ ó fẹ́ kó dẹni àgbégbè ní ilé ẹ̀kọ́ rẹ̀. bàbá àgbàlagbà idán ti kú sẹ́ẹ̀ kò sí idán láyé mọ́ ẹ kọ́kọ́ máa rí i pé idán ò sí láyé mọ́ èmi kékeré ẹkùn ikú tó ń pani tí ò béèrè permission ẹ gbọ́ná bàbá ajá tá a fi sọrí ogun ogun ń gbà ká tó wá sọ pé ajá tá a dìídì gbé lọ fógun ẹ ti gbé dán fógun idán ò sí láyé mọ́. ọba tí ọmọ kò ní bàbá ń gbẹjọ lọ́wọ́ bá parí ẹ̀ ọmọ pé o ní èèyàn pàtàkì ní ìṣègùn tí bí ọdún sá. bàbá o èmi ò ní time. kékeré ẹkùn. bàbá mi ní time. kékeré ẹkùn. bàbá mi ò ní time. kékeré ẹkùn. ó ní mi ò ní time buy anything anybody. Ebony. Bàbá. Ebony. Bàbá. ó mọ̀ kí mo trust ẹ gan torí ẹ̀ ló fi jẹ́ pé tó bá jẹ́ pé àwọn issue tó wà complicated by máa ń wá ẹ̀ kan. Reason tí mo fi wá ẹ̀ kan fún eléyìí náà nìyẹn mo wá fẹ́ kó make it available as soon as possible ó pẹ́ tán àríwú ẹ̀ rí alẹ́ yìí sàrọ̀là kó provide ẹ̀ fún mi ó yẹ ẹ̀. kò sí wàhálà bàbá ẹ mọ̀ pé lákọ̀ ni mo dúró bí kò ráyà. ó ṣọ́ fún ẹ. mo dẹ̀ wà bí àrà kò sí wàhálà máa fún yín ṣe ìṣe lọ́la ẹ trust me. bọ̀ èmi wò bí a kẹtì ẹ bá mi pajú owó yẹn dé. bàbá mọ̀ gbówó kì í ṣe problem mi ok máa bẹ round the help sí 500k àmọ́ má lọ fọkọ ó mọ̀ wípé kékeré ẹkùn ẹkùn ni àgbà ẹkùn ẹkùn náà ni ọ̀rọ̀ ló ti gbọ́ yẹn. bàbá kò sí wàhálà èmi náà lè fẹ́ forí ọkà àwọn ọmọ. oṣù ọ̀fẹ́ gbéra mi ò ní time. All right. Mami. Okú mà kí n fara pamọ́ fún mi. Wọ́n dẹ̀ ní ẹni tó máa daṣọ bomi téèyàn bá kú, èèyàn kì í fara pamọ́ fún mi. Ṣùgbọ́n ọ̀rọ̀ tí mo fẹ́ sọ, mo ti rò lọ sọ́tún, mo rò lọ sósì, àmọ́ síbẹ̀síbẹ̀ mi ò rí rògbò náà. Wọ́n dẹ̀ ní ọmọ òkè ń dàgbà jù kí ìyá ẹ̀ má lè bá sọ̀rọ̀. Torí mi ò fẹ́ kó di lọ́la kọ́mọ wá pòwe ọmọ yín ó ṣàgbàfọ̀ ń kaṣọ wálé arójú olè àmọ́ àkè ọkọ mi jọ sọ fún mi iṣẹ́ gan-an ló ń ṣe.
Màámi. Ọkọ mi. Màámi. Mo kàn máa ń ro ńgbà míì gan ni pé ojú kílẹ̀ fi ń wò mí gan. Ojú rere mo fi ń wò. Because ọ̀rọ̀ yìí time without number láti jọ jókòó jọ sọ. Tí mo dẹ̀ ti jẹ́ kẹ́ mọ̀ pé business ni mò ń ṣe. Mo ń kọjá wọlé, mo ń kọjá jáde. Ẹ̀yin náà dẹ̀ mọ̀ kí mi kì í gbélé. Màámi, business ni mò ń ṣe náà. Ọkọ mi. Màámi. Nǹkan tó máa ń sọ gbogbo ìgbà ni. Èèyàn kọ́lé láàrin oṣù kan. Bẹ́ẹ̀ ló tún kọ̀ mí. Láàrin oṣù méjì, ilé tó tóbi. Mi ò kì í ṣàròbó. Ṣorí láti ọjọ́ tí mo ti wọnú ilé wa. Kì í ṣe pé inú mi ò dùn pé òun ṣorí rẹ̀. Àmọ́ gẹ́gẹ́ bí abiyamọ. Mi kàn wá bẹ́ẹ̀. Ọmọ afẹ́jẹ̀ sí wọn pé ti ẹ̀rín. Ṣé bẹ́ẹ̀ mi mọ̀ bí ẹ? Èmi nìyá ẹ̀. Bẹ́ẹ̀ ni ọmọ mi méjèèjì lọ́kọ̀. Ìyá tí mo jẹ lórí rẹ̀. Tó bá ti wá fẹ́ farapamọ́ fún gbogbo èyí. Má farapamọ́ fún mi. Bó bá ṣe jẹ́ gan-an ni kò sọ fún mi. Ṣíra ẹ sí òwò fún mi. Èmi mo bí ẹ. Màámi, iṣẹ́ adigunjalè ni mò ń ṣe. Ẹlẹ́ kékeré ẹkùn. Yíyá bàbá, mo ti tàn débẹ̀ o. Ó ti wà pẹ̀lú mi báyìí. Ẹ má kó ju bí 15 minutes lọ o kó tó jí mọ́ mi lọ́wọ́. Ẹ ṣá mọ̀ pé òun náà sharp guy ni. All right sir, all right. O má bínú jàre. Ìtàn yẹn lé mi débi báyìí ni. Yes sir. Tóbi gan náà mi ò rọ́ọ̀mù tó dé ni. Ìrẹ̀ ní tí mo ń rìn ní. Nígbà tó gbé mi wá gan-an, ló ń jẹ sí ibà, ló ń dè náà. Ìdán òfin ni alágbára èèyàn ní jagunjagun ni àti wípé àwọn bàbá ẹ̀ gan-an wọ́n tún mú èèyàn dáadé ẹ̀ mú èèyàn kí ló wá ń bẹ̀rù fún ọmọ ibi báyìí wà lókì tó rẹ̀ mí ní gbé ẹ wá síbí báyìí sọ kí ló ṣẹlẹ̀ kí ló mú wá fún wọn. kí ló ṣẹlẹ̀. Mo ní láti fi mílẹ̀ sí. kí ló ṣẹlẹ̀ ṣe rà láti kí ló dé náà ojú òun mo ti rí ẹgbẹ́ yìí. ṣé ó sì ń bọ̀. Ebony ṣe set me up ni. Ìdán o láyà gan o ní boldness orí kékeré ẹkùn o tún ṣe ń sọ̀rọ̀. Ẹ̀gbọ́n ìjọ mi ìmọ̀ yìí rí kí lẹ fẹ́ máa fún yín ẹjọ́ tó yọ náà. mi ò ní time àti mi ò ní time tó bá ti dọ̀rùn wàá lọ tún dán ẹ̀ pa. No, má ṣe yẹn ara wa lélẹ́yìn tí ò rí dáadáa ni wojú ẹ̀. bàbá ẹ̀ka ìkílódé ṣé mo mọ̀ ni ohun tẹ́ ẹ fẹ́ ṣe ni pé kí n bá yín gbẹ̀san ìdán ti kó lọ́nà tó báyìí ẹ wá ní kémi fi ṣe olè sílẹ̀ kò jọ rárá bàbá kò jọ irọ́ o kò jọ o èmi ò filẹ̀ o. bánu ẹ mọ́. kí ló kù gan. àwọn olùkọ́ lélẹ̀ ìrọ̀lọ́pàá sẹ́mi ló ń sọ̀rọ̀ wájú ló ń dé fún gbọ́kọ́ ló ń pariwo ló ń dọ̀wọ́ ló jàdọ̀. kí ni ìṣe ọ wo kéjì ọ̀pá náà kí ní ó kú kóòrùn ọ̀pá kéjì ọ̀pá òrùn kóòrùn ọwọ́ gbogbo ohun tí ń bẹ́nu ẹ̀ ti ń gbé ọ lẹ́tí ń gbé ọ ní èjìká kókó. bàbá kí máa bá tẹ ewu yẹn ohun ni mo fọ. ewu ẹ má lọ wá o ṣé eré mi kékeré ẹkùn mo ti kó níbi tẹ́ fi mí sí o. ó kú bí àpò òfin náà. ẹ dúró bàbá èmi kékeré ẹkùn mo ti jó ń gbogbo lédìdí lódìdí mo ti jó ń gbogbo lédìdí lédìdí mo ti jẹ́ gbogbo ìdídí ayé yìí tán iṣẹ́ tí kọ́ ló fẹ́ mú mi mọ́ ọ̀fọ̀ yìí ò lè ṣe ọkọ lára mi. má gbọ́rọ̀ fún èmi lèmi gbé ìkòkò rẹ dé igbó dùkú tó dùn tí wọ́n sọ jẹ́ kó
agbára yín ò lè tún kankan lára mi tẹ́ bá lọ wá lẹ́ẹ̀kan sí ẹ ní pé lọ. Gbangba yóò dẹ̀. Gbangba yóò dẹ̀. èmi ọ̀rẹ́ ni ó ẹkún rẹ̀ ní í sàn. Kedere abẹ́ o. ó ti gbẹ́ wò ó sì ti gbẹ́. Kedere abẹ́ o. Nàgà nàgà ìgbòlòlò. Kékeré ẹkùn ní àgbàlagbà ẹkùn ní àṣírí kékeré ẹkùn ní àgbàlagbà ẹkùn. Mami ṣe bẹ́yìn ni mò ń pè báwo lẹ ṣe ń ṣe báyìí. mo fi ọlọ́run bá bẹ́ẹ̀ jẹ́ kí n máa lọ lé mi ó ṣàní lè tèmi wọn ò lé mi bẹ́ẹ̀. ẹ wo mami ṣé kí n máa regret pé mo jẹ́ ọ fún yín ni. mo fọlọ́run bá bẹ́ẹ̀ sórí òkèlè gbígbẹ pẹ̀lú ìtẹ́lọ́rùn ohun gbogbo ni mo fẹ́ jẹ́ kí mi máa lọ. ẹ wo mami ẹ lọ anywhere mami ẹ lè lọ síbi kan yeah because ó risk fún iṣẹ́ tèmi mo ti ṣàlàyé everything fún yẹn ti mọ̀ mi ẹ ti mọ gbogbo nǹkan tí mo ń ṣe tẹ́ ẹ bá kó ní company ó risk fún mi. ṣó fẹ́ sọ mímú lẹ́yìn ṣé bí mi mo bí yìí mi ò ní ṣàṣírí ẹ̀fọ́ ẹ̀dá àlàyé kọ̀ọ̀kan ṣé o máa pé ìtìjú mi ni jẹ́ kí mi ṣáà máa lọ. mami ẹ lọ anywhere ẹ lè kọjá ní company ẹ lè bọ́ síta o. má pariwo. mami ẹ lọ anywhere. mi ò gbé ilé ẹ̀jẹ̀ mi ò tó jẹ ẹ̀jẹ̀. you are going nowhere mami ẹ lọ síbi kankan no mami why kí ló dé tó fi wá náà mami ni. àmọ̀tẹ́kùn ò ní gbóhùn ẹkùn kó má ta ti wèrè ariwo tí mo gbọ́ ló jẹ́ kí n wá. mami ẹ wojú mi. ojú mi náà as in ó ká mi ní ṣan ó bẹ́ẹ̀ ni wọ́n ní egungun. ìyá kí fẹ́ kẹ́ farabalẹ̀ kẹ́ dúró kẹ́ jẹun kẹ́ jẹ́ kí n fowó tún ń ṣe. òkun sunkún òkú àkàṣẹ lórí ìsunkún ara wọn. bàbá kékeré ẹkùn náà lè rí yẹn ṣùgbọ́n òpin dé bá ilé ni. ọlọ́pàá tí wọ́n bá lẹ́rùn oníwò ní ọ̀sán tó bá máa sí i wọ́n rí baba ńlá bàbá ẹni ó fi dàgbà ọ̀rẹ́ ní kóńdó palaba. question dé máa lọ gbé lọ́wọ́ dáàdi mọ́mí pọ́psí mi náà. eré lẹ pé àbí. sọ̀rọ̀ àti àjọ ẹ̀ kí wàá sáré báyìí eré ni wọ́n fọwọ́n ayọ̀ ṣe àṣàdànà báyìí lọ mẹ́rin kéésà púpọ̀ wù. bàbá. níwọ̀ tó jẹ́ pé mi mo gbé kòkòrò ẹgbẹ́ gbódù kí wọ́n tó sọ ọ́ lọ́wọ́. bàbá lánàá nìyẹn o àná dẹ̀ ti yàtọ̀ sẹ́ni bẹ́ẹ̀ ni mo sọ fún yín. ìlú kì í tóbi pápá orò bá ka ìgálà ìgálà ìgálà. ṣé ẹ ti rí bàbá ẹ rí i pé kò ṣeré ń bẹ̀. mo ti sọ fún yín tẹ́lẹ̀ pé lẹ́ni tẹ́ eré mi kékeré ẹkùn yìí ẹ̀ ní túnmí ní lẹ́ẹ̀kejì ìgálà jẹ́ kó mọ̀. láti báyìí. bàbá ẹ náà ṣáà rẹ kò tó ṣẹlẹ̀ sọ́gà mi kò tiẹ̀ wá yé mi mọ́ because àwọn pípù yìí wà láwọn ti pọ̀ jù ó kẹ́ imagine sin ọjọ́ tẹ́níkà wá ẹ̀ báyìí kúrò mi tẹ́níkà padà wá náà pa ọ̀gá mi dànù. bá ti padà wá ń jọ kejì ló yẹ padà wá. bàbá wa ò mọ ifá ibi táwọn pípù ìburú dé tábà yìnbọn fún ọba ìbọn wọlé. Number 2 ká tiẹ̀ ní pé a fẹ́ ṣe investigation pé ká tiẹ̀ get photographs wọn kò ní hàn èmi gan ìbẹ̀rù gbójú mú wa mo yé wa because tí máa lọ báyìí gbọ́dọ̀ máa wọ ẹyin mi ni àti sùn gan ó di wàhálà. ọ̀yẹ̀ làbá fẹ́ mọ lójú àríná kẹ̀wúlẹ̀ ẹja sọ ní omi àsùnmọ́ paradà ti di àjà ẹja bá sọ lómi àrílé odò bí kọ̀ọ̀kan sọ lódò àrílé odò. ọmọkùnrin tẹ́ ń sọ̀rọ̀ rẹ̀ yìí àwọn òkú ni ń bá ṣiṣẹ́ bọ̀. bàbá kò yé ni àwọn òkú bíi ti báwọn. òkú ni kódà pàápàá òun gan fúnra lára rẹ̀ àpárá méjì ni ó gbóná bí ẹlẹ́mú sàbàmà. wo ní nǹkan tí mò ń wo yìí ọgbọ́n lọ̀rọ̀ yìí dá o
kì í ṣe èèyàn téèyàn lè pa gírí múlẹ̀ kan náà yàrá kò ní bọ bàbá àní kò sí bí igbó ṣe máa di ètùtù náà lẹni ká ṣe ìjọsí tó fi pọ̀ ọ̀gá mi dànù ó ti ń pẹ́ jù. kò sí tí ó ṣe ọ́ ṣé wo ọmọ wípé bí sáwọn pèpè ọba kú iná orí rẹ̀ kú òkú ikú lẹ́ẹ̀mejì tó rí àwọn òkú tí ń bá ṣiṣẹ́ pọ̀ yìí tí wọ́n wà lẹ́yìn rẹ̀ àwọn lákòókò mójútó bọ́wọ́ ọba ba ìtì ọwọ́ òní ìbàṣẹ́pẹ́ o tí ọwọ́ ọba tẹ àwọn òkú yìí arákùnrin kékeré ẹ̀kọ́ tẹ́yìn sọ ìkòsí mu. bàbá ọ̀nà ọ̀la máa gbé bàbá yìí. wo ìrìn àjò kan láàjọ rìn mo ti ṣetán. tá a bá fẹ́ ṣiṣẹ́ yìí láṣeyọrí. bàbá mo ti ṣetán. a wà mọ̀lẹ́bí kan nínú àwọn òkú tí ń lò a wà mọ̀lẹ́bí kan. bàbá báwo lẹ ṣe fẹ́ mọ mọ̀lẹ́bí wọn àti pé nbó la fẹ́ wá àwọn mọ̀lẹ́bí wọn. sọ bẹ́ẹ̀ mọ́ wọ́n sọ bá mọ́ òmò jẹ́ kémi ọmọ àwọn ìyá mi ọ̀fà pẹ̀lú ọ̀là pé àjẹpamọ́ ògbó olókìkí ògbó ọ̀sàlànsolo tí ń wẹ̀ ní ògbó sálósáló wọ́n fi gbogbo ẹ̀ mọ̀ mí ọ́ padà wá lọ́tùnla. bàbá kémi padà lọ́tùnla. ẹ̀yin bẹ́ẹ̀. ọ̀túnla ayé gbà wípé ọ̀túnla lẹ dá fèmí àtọ̀gá mi pé ká padà wá tí ó fi di kò yẹ yín. bàbá ó bẹ̀rẹ̀ àkẹ́yẹ kíkún máa gbé bí. àǹtí mi aláwọ̀ kékeré ẹ̀kọ́ wọ́jà yẹn ní àwọn wọ́bí lánàá. ṣé ilé láyẹ. òun náà ni. ṣé kìí ṣe ilé mọ́ àwọn haúsá tó kọ́ sẹ́yìn ọ̀dọ̀ wa yẹn. òun gangan ni. kí náà lọ ṣe mẹ́jọ. kí ló ti fẹ́ lọ ṣe ó lọ jáde ní. kọ́nà wa ṣàánú wa pẹ̀lú ọ̀rọ̀ kékeré ẹ̀kún báyìí. àmì ẹ̀ pọ̀ ṣùgbọ́n tó bá ti jẹ́ pọ́rọ̀ kékeré ẹ̀kún ni wọn kì í dúró sọ lẹ́gbẹ̀ẹ́ títì ẹjọ́ ìdá títì sí. èmi lọ o. gbogbo wa lájọ́ lọ. gbogbo wa ókè. wọ́n tún ń bá bọ̀ wọ́n tún ń bá kan bọ̀ wọ́n tún ń bá bọ̀ wọ́n tún ń bá ẹni tẹ́ kò bá lẹ̀ ń wá ẹni tẹ́ kò bá lẹ̀ ń wá mi ò mẹ́rin tẹ́ ń wá tẹ́ fi ń béèrè ẹjọ́ lọ́wọ́ mi mi mẹ́rin kọ́kọ́ o mi mẹ́rin kọ́kọ́ o. yà á bá nǹkan kan bọ̀ mi bí n tá n bí ọ léèrè oyè ọ bí èèyàn bá jẹ́ gbajúmọ̀ ládùúgbò kan kò sẹ́ni tí ò ní í dá mọ̀. gbajúmọ̀ ni kíni gbajúmọ̀ ní kíni lẹ́wọ̀n fún mi lórúkọ burúkú èmi mọ́ gbogbo ilé oníkàlùkù èmi mọ́ ń tọjọ́ kiri n tẹ́ sọ́kọ́nu. ọ̀ọ́dà mọ̀ ni. ẹ jọ ọkú. ẹ fọwọ́ mi lẹ̀ kí n ti yẹn ẹ̀yin lẹ́ ń bẹ́nu 1000 ní tẹ́ni mọ̀ dá yín mọ̀. ó yẹ ọmọ mi ládùúgbò mi bẹ́ẹ̀ mi ni ẹ̀gbọ́n Ráfá. ẹ̀gbọ́n Ráfá ni kẹ́ ẹ fi mí kalẹ̀ mi mọ́ bí kankan. ẹ ní sùúrù ẹ wò kó ṣe pé I mean any harm ẹ jọ akọ̀hún fẹ́ kó kẹ́ assist wa ká rí èèyàn yẹn ó wà very very important. ó yẹ ọmọ mi ládùúgbò mi bẹ́ẹ̀ mi ni ẹ̀gbọ́n Ráfá. ẹ̀gbọ́n Ráfá. uncle ẹ wo bí kò yẹ yín. pẹ̀lẹ́ máa wo ṣé kìí ṣe lé ìyàwó bàálù táwọn ọlọ́pàá pa ń jọ sílẹ̀ wá ọmọ olè ń. bẹ́ẹ̀ ni bàálù táwọn ọlọ́pàá pa ọ̀dọ̀ ìyàwó rẹ̀ là ń bí ọ yìí. ìyẹn lè máa ń bí mi ẹ ká lọ ẹ mọ bẹ ẹ sọ́ọ̀bù rẹ̀ ń gẹ̀rẹ́gẹ̀rẹ́ ẹ ká lọ ó mọ bẹ bí ìwèrè sọ́ọ̀bù ìyàwó rẹ̀ ẹ ká lọ jàre ẹ wá pẹ́ lórí ẹ̀yìn ẹ lè wá pẹ́ sọ́ọ̀bù ìyàwó rẹ̀ ní bẹ́ẹ̀ gẹ̀rẹ́gẹ̀rẹ́ ẹ̀rín lẹ̀ àpàtì yóò máa mú gàrí lọ́wọ́ ni. tó mọ̀ ní ìdẹ̀sọ́ fún mi pé bisikíìtì ti tán lé. wọ́n lọ sí dẹ̀ máa ń ra jù lélẹ̀. ẹ lẹ́ ní ihun ẹ lẹ́ wo arábìnrin. ẹ rà sá kí lẹ fẹ́ sà. ẹ̀yin ni Rúkà. èmi ni ṣé kò sí o. ẹ̀yin arábìnrin ẹ ní fura o ẹ fura bí pánsá ọba fura pánsá máa jábájá ọba fura yóò jìn tílé ọba fura ó ṣeé ṣe kílé òun ó jó ẹ ní fura rárá ó yẹ ká ló fún yín kò sí nǹkan kan tí ń lọ gbogbo agbègbè tèmi ọmọ Awólọ́lá ló kọ mi òdì kejì lọ́hùn lèmi ń gbé. ní abúlé Kúyẹ. bẹ́ẹ̀ ni ìdí tí mo fi bẹ́ẹ̀ ní fúnra ọkọ yín tó dolóògbé ń jèlò
ó ti yẹ ṣe sàárà fún kẹ́ ẹ dín àkàrà fún fọ́ọ̀kù ọ̀run kó lè fara lélẹ̀ níbi tó wà nítorí pé lẹ́yìn ṣe sàárà fọkọ yín àwọn kan ti ń gbìyànjú wọ́n ti ń lo àwọ̀ ọkọ yín wọ́n fi ń ṣiṣẹ́ ibi káàkiri èyí sì túmọ̀ sí wípé tẹ́ ẹ bá ṣe sàárà yìí kẹ́ ẹ dín àkà fọkọ yín kò ní fara lélẹ̀ níbi tó wà bẹ́ẹ̀ ni. ẹ wo bàbá èmi ò fẹ́ máa rántí gbogbo àwọn past tó ti kọjá torí pé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ níjọ́sìn àfọwọ́fà ara ẹ̀ ni mi ò ránṣẹ́ mi ìdẹ́mọ̀ kankan pa ẹ̀ torí ẹ̀ ni mo ṣe mójútó ṣẹ́mi àtàwọn ọmọ mi bàbá mi ò ráyè gbogbo yẹn o. ó yẹ ráyè rẹ̀ dé àkàrà yìí fún un tẹ̀rẹ̀kẹsẹ̀ ní í ṣe láwùjọ òwú tìjí mèrè ní í ṣe láwùjọ àwọn ẹranko àbámọ́dé ò ní í dá tiẹ̀ kọ́ mọ́sẹ̀ ọ̀rọ̀ tó kété bá ti balẹ̀ sọ báyìí ní ilé ọgbọ̀ n tí mo sọ fún èmi ń pa láṣẹ báyìí ni ẹ dín àkà fún ẹ fi ṣe sàárà fún kọ́kàn tí náà lè balẹ̀ dáadáa. gbangba yóò dẹkùn gbangba yóò dẹkùn. ọkọ mi àkànjí sùúrù wọn ti ní kí n ṣe o bó ṣe ti ṣe bó yẹ kí n ṣe àdúrà ikú gbà ó gbogbo àwọn tó ń lo ìràwẹ̀ wọn fi ń ṣiṣẹ́ kíṣẹ́ wọ́n má rí lò mọ́ o. àmín o. kó o sunre kó o fọwọ́ rọgí ìgbàgbé o. àṣẹ o. kó o fọwọ́ rọgí ìgbàgbé o. àṣẹ o. kó o fi wá lọ́kàn balẹ̀ kí n ráwọn ọmọ mi tọ́jú o. àṣẹ o. kí n má fojú sùkú kankan nù wọn o. àṣẹ o. but mọ́mì lẹ́yìn ìgbà tá a ti ṣe sàárà fún dáàdì tá a tún ti dín àkàrà yẹn tẹ́tún wọ́n ń mú àkàrà yẹn sórí bẹ̀rẹ̀ gíráǹdì wọn. báwo ń tiẹ̀ kí ni wọ́n mú tiẹ̀ mo ní gèrè mi mo ṣe nígbà tí mo ṣe gèrè gan ló ṣe ń ṣe. ó ṣe ní kí n ṣe mo ṣe kádùn ẹ̀ gbà ò tó láfọwọ́fà rẹ̀ ni o àfọwọ́fà ẹ̀ ni o. ẹ má máa sọ yẹn mọ́ àdúrà àgbà. gbangba yóò dẹkùn gbangba yóò dẹkùn gbangba yóò dẹkùn. kedere abẹ́ o kedere abẹ́ o kedere abẹ́ o naga ni wáyé. igolo lóko bí kàkútó lè lóko. ẹ̀gbọ́n àfojú bá mi mọ̀ wá ìṣe lásán ọ̀rọ̀ tá a bá sọ. kékeré ẹkùn come out your time is up kékeré ẹkùn mo ní kó jáde or you are dead man. kedere abẹ́ o kedere abẹ́ o. yàmùyàmù ńlá ni ẹ̀yin ọ̀rẹ́ wa kí lẹ tún wá ṣe kí ló dé tẹ́ fi wọlé tẹkùn tẹ́lẹ̀ mọ̀ pé tẹ́ bá wọlé tẹkùn tẹ́ bá pé wá ẹ ò ní pé lọ ẹ ò tiẹ̀ ní lọ rárá ni. shut up èmi lèmi sọ fún ẹ pé táìmù ẹ ti tó gbébọn ọwọ́ ẹ lẹ ọ màá ní kó dàbò ẹ báyìí. ikú tó pọ̀ lọ ọlọ́pàá lọ́lẹ̀ tí wọ́n kọ́ ọmọ ọlọ́pàá. igolo lóko bí kàkútó lè lóko ẹ máa bá wa. ẹ já ṣeré fún ọ. ok o fẹ́ padà ìbọn kan wà bí tèmi náà fẹ́ pa fún ọ. ṣe lásán ọ̀rọ̀ tá a bá sọ gbangba gbangba. òkú tó bá ti fi àkàrà ṣe sàárà fún ó ti rọ mọ́gì ìgbàgbé. kedere abẹ́ o kedere abẹ́ o. Ba.
fọmọdé. Àkàlìmí iṣẹ́ ìgbọ̀nsẹ̀ kì í ṣe fọmọdé. Ẹ̀rù jẹjẹ lẹ́kùnrà tàrí àjànàkú kì í ṣe fẹ́rù